ẹ̀yọ́ màá yà mí ní Islam dájúdájú ìlú Ògbómọ̀ṣọ́ wa gbogbo wa náà láàmà pẹ̀lú olórí tọ́lọ́wọ́ bá tó fún wa tó jẹ́ ìmáàmù fún wa ọlọ́wọ́ bá kọ́ bá wa fi ìsọ tó gbópọn tó fi sọ wọn níbikíbi tí wọ́n bá wà oríire lọ́jọ́ fún wa o èyí wàllá gbogbo ẹni tí ń bá ń ronú dáadáa tó máa ń ti ń ṣe oríire lọ́jọ́ fún wa gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí tí ń tẹ̀lé tànàbí lódodo inú rẹ̀ ó máa dùn sí lọ síwájú tá à ń bá lórí ẹ̀sìn wa ẹni tó yẹ ká dúró tì ní o pẹ̀lú gbogbo ń tá a bá ní ládùúà níkùn lọ́wọ́ ní gbogbo ń tẹ́ ẹ̀ mà torí kọ́ náà wọn bá dúró tì ǹjẹ́ gbogbo ń tẹ́ náà bá dúró tì sẹ́yìn ẹlọ́rọ̀ bí ó ṣubú bí wàláhì tó bá wá ṣubú rẹ̀ ọ̀nà tó ń fi ń wá ṣubú rẹ̀ òun yóò fi máa ga sí i nígbà fọlọ́n ọ̀dà àkẹ́tọ̀ gbogbo àwọn táǹkà lórí pé ń tọ́fà tá a fi fẹ́ lé ọkùnrin ikú ká lé mọ́nú ikú kò sínú ẹ̀sìn ìsìláàmù mùsùlùmí kọ́ ni wá ni níbo ló ti wà nínú ìsìláàmù ìlọsíwájú ìsìláàmù ó síwájú ìlọsíwájú tèmi àti tiẹ̀ ó síwájú ìntẹ́mi ń fẹ́ báyìí ni kò máa rí ìtọ́nà wọn bá ń fẹ́ lọ ẹ̀ ká máa wò. ẹ jẹ́ jẹ́ òṣìṣẹ́ ọwọ́ kan náà lópin ìgbà tó bá jẹ́ pé ànábì wa Muhammad sallam ó ní ránṣẹ́ ti àti tèmi àbùrọ̀ wa máa bá ọmọ àyá rẹ̀ jà lórí tí èsì ìdí tẹ́sí ní kò fi bàjà ayé ọmọ àmú onímọ̀jẹ̀mú tó yí ìsìláàmù ní ẹ̀wù kó tó ṣẹlẹ̀ illa an taraw kufran bawaha àti olórí ó pé ká yọ dànù ká gbàgbé rẹ̀ ó dìgbà tẹ́ ẹ bá rí tí kúfùrù bá fojú hàn gédégbé gbogbo nǹkan míì kò lákàkú nínú ẹ̀sìn Ọlọ́run ẹ dákun ẹ já tún ìsìláàmù sí ẹ dákun ẹ já páyọ̀ Ọlọ́run ẹ já bẹ̀rù rẹ̀ ìfọ̀kànbalẹ̀ yóò padà wà fún gbogbo ẹnikẹ́ni lópin ìgbà tá a bá rí olórí tó gbóore tó sì wà lórí pé ànítọ́lọ́ ní ká ṣe. ìdí ìròyìn tó fi jẹ́ pé pẹ̀lú eléyìí a máa lílọ síwájú a gbèsè wáyé ẹni tí ó mọ̀ pé nǹkan báyìí ọ̀tọ̀ sáwọn mùsùlùmí mi nígbà ìyanu sẹ́bẹ̀ lómi ni gbogbo nǹkan máa ṣẹlẹ̀ lóríṣiríṣi nítorí bá wù yẹn fi kà wọ́n òkú sí tọ́kàn ṣùgbọ́n ẹni tó máa tọpọlọ rẹ̀ ń ṣiṣẹ́ lójoojúmọ́ gbọ́bá ní sọ̀sẹ́lẹ̀ ṣe jẹ́ ni wọ́n ní bil mu'minina ra'ufun rahim ànábì jẹ́ aláàánú fún gbogbo mùmínì azizun alayhi ma anittum ẹni tó bá jẹ́ olórí adarí gidi ìtì máa ń da àwọn ọmọlẹ́yìn rẹ̀ láàmú tó sì jẹ́ pé ó fojú wò pé lódodo ilé ń dá wọn láàmú yóò máa dùn náà láàmú téèyàn bá wá kọ́ láti tẹ̀lé tọ́lọ́run tí wọ́n wò pé kádàrá tọ́lọ́ wọn bá kọ àlẹ́ ní ọ̀fẹ́ ó yẹ kókó ẹrù rẹ̀ kúrò lórí ilẹ̀ tọ́lọ́ ń dá kọ́ wa lọ lẹ́yìn kókó ọ̀làbẹ̀ sọ́mọ́ ọlọ́run ṣé lè ṣì ṣe é ṣe jàmá ẹjẹ́ àdúró ti ń tọ́ da gbogbo bá a bá ṣe wà á lè pé ibi tá a sì ṣe ìní bá wà ní kí ẹ ṣàlàyé pé ibi ìlọ ẹ̀ka tún ṣe ibi ìlọ ẹ̀ka tún ṣe bẹ́ẹ̀ ni ó ṣe dà ṣùgbọ́n à ń dáná bí ọba ń ṣe sọ pé igi eléyìí ń ṣe ìfi tọ̀hún ń ṣe ìfi ẹ̀ ń yọ ọlọ́kọ̀ kan lójú olóúnjẹ àwọn tó jiná Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahi alhamd ọlọ́run àwa dúpẹ́ fún ọ lórí orí tó ṣe fún wa o a máa lóore o pẹ̀lú aṣíwájú tó fi sí èlò nípa tọrọ mẹ́sìn níwọ̀n bá tí wọ́n ń gbìyànjú bẹ́ẹ̀ èyí tó sì jẹ́ pé ní lẹ́bù tí wàá rí pé ìlọsíwájú ni ìwọ tó ń bá wọn gbọ́ mọ́jẹ̀kọ́pọ̀ ọlọ́kàn jẹ́ á ṣe sùúrù ni ọba tó ṣínà tó ṣe oore òun náà lọ́ba tí ó ṣoore fún gbogbo wa ẹ má jẹ́ àwa lẹ́yìn ọ̀tẹ̀ àti tí ọ̀dà o wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ṣé lọ síwájú ìsìláàmù làwa ń fẹ́ ni àbí lọ síwájú tiwa lọ síwájú ìsìláàmù ní tó ẹ ká máa dùn tí ìsìláàmù bá ti lè lọ síwájú èmi náà lọ síwájú mùsùlùmí tó bá máa ti ń ṣe tí ò bá yé yín ẹ má wọnú ilé ẹ jáde lọ síta ẹ máa gbọ́ táwọn míì ń sọ lẹ́tọ̀ọ́ máa pé ọlọ́run bá ṣoore fún wa l'Ógbómọ̀ṣọ́ tí àríro rẹ̀ rí
ó ṣẹlẹ̀ rí ọ̀rẹ́ yìí làwọn kan wà ń bu omi pé àfìgbà tá a bá padà rẹ̀ níbo yuriduna liyutfi'u nura Allahi bi afwahihim wa ya'ba Allah illa an yutimma nurahu. ìmọ́lẹ̀ tí wọn bá ní ọ̀tàn kéèyàn wá wóorùn ní ìsìnkú ní ọwọ́ rẹ̀ bó ṣe máa ìlọlọ́fẹ́ fi di sọ́sẹ́sẹ́ bí. ẹ dákun apàrọ̀ fún gbogbo àwọn ọmọ ìyá wa nínú ìsìn Islam mùsùlùmí kan náà ni wá kìlọ́fà alukurani wa kan náà ni sẹ́yìn ní kurani ni anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ya alukurani anabi kasoso náà ni sẹ́yìn lánàá bí mi. ẹ dákun ẹ dá padà níbi tí ò bójú mu ibi tó rọ̀ bá wà ní aṣọ ṣùgbọ́n ń ṣàlàyé àwọn ìdíkẹ́ tó jẹ́ pé kìí ṣe dínú ẹ̀sìn kìí ṣe ọmọ alẹ́ kìí ṣe kíní kan kìí ṣe ní mo wọ́n ti sọ lẹ́yìn gọ́ọ̀mẹ̀ntì Islam kò sí lábàlẹ̀ eléyìí náà tí a bá ṣe wádìí náà ọ̀rọ̀ náà ò rí bẹ́ẹ̀ ní ìlànà àṣẹ fẹ́ máa lọ báyìí níbi táwọn kan ti jìnnà tí wọ́n ti gbàgbé gbogbo àwọn ìtọ́ ẹ̀kọ́ wọn máa ṣe ní dáadáa tí wọ́n ti bọ́ sórí nǹkan mi àwọn wà lójú kan náà bẹ́ẹ̀ nìkan ṣe ń kọ́lé lọ́pọ̀lọpọ̀ ń wò ìwọ ọmọ ayá mi ní oṣù Islam má bá wọn sí nídìí tí ọ̀dà o torí pé tí ọ̀dà ìmọ̀ lẹ́yìn ọlọ́run ọba yìí fi àwọn tí wọ́n bá ń ṣaburú sílẹ̀ o ibi tí kàn é lè sínú tí ọlọ́run ọba bá ṣe tán láti máa bá wọn tí wọ́n ń ṣe tí ọ̀dà mú wàláhì tẹ́yìn gaba mú tẹ́ ẹ bá rí wọn ẹ ṣàánú wọn tẹ́ ẹ bá wò pé ìní ṣàánú rẹ̀ tí ọlọ́run ọba bá gbá wọn mú ó lágbára kásìkò yóò tó ẹja túbá lọ sọ́dọ̀ ọlọ́run ẹ jẹ́ ṣàtúnṣe níbi tó bá yẹ ni apèpè a sì bẹ̀ gbogbo àwọn tí àlámọ̀rí tó lágbára lọ́dọ̀ wọn lọ́kàn wọn ẹ dákun torí ọlọ́run ẹ jẹ́ ọjọ́ pé lọ síwájú Islam ní tá a fi síwájú ilé mi àtẹ̀yìn ó fi lọ síwájú ọlọ́run bá yóò jẹ́ ká lọ síwájú ọlọ́run ṣàlékún dáadáa fún wa ìpadà sẹ́yìn nínú Ògbómọ̀ṣọ́ ọlọ́run níjà rí ma ìmáàmù wa náà àti màá wọn ti sọ ọ̀pọ̀lọpọ̀ àdúrà kò ní ìdíkà sọ̀rọ̀ àtàwọn omi náà àdúrà yẹn ti gbà pẹ̀lú ògo Ọlọ́run a máa lọ síwájú sí nínú ẹ̀sìn wa a máa gbẹ́sìn wáyé ni wọ́n ti kó wa tán nítorí àìgbẹ́sìn yìí wọ́n ti kó wa tán ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a máa ní tí wọ́n lọ bòmí tí wọ́n ń pariwo mùsùlùmí kọ́ lọ́pọ̀lọpọ̀ ní tí a bá ṣe wádìí ìdí ń ṣẹlẹ̀ nù kí ló fà á àìgbẹ́sìn yìí ni tàbá wa rà wọn tí wọ́n rìn ẹ̀sìn lọ́wọ́ lórí pé bó ṣe yẹ ká ṣe ni ó yẹ ká ràn wọ́n lọ́wọ́ ọlọ́ba kó ṣàlékún dáadáa fún wa ọlọ́ba kó bá tún Nàìjíríà wá sí ọlọ́run títóbi rẹ̀ láfi bì ọ́ ìwọ lọ ń darí gbogbo ẹ̀ tọ́ba tẹ́tẹ́ lómi ní nǹkan ọba ti dàrú jù báyìí lọ bọ́n wá ń ṣe ń darí rẹ̀ tẹ́nìkan ọ̀bọ darí rẹ̀ gbogbo àwọn olórí wa látòkè lọ pátákó bá wa darí wọn síbi tọ́da àtẹ̀ntọ́lá ni ẹ̀ ti ọ̀dà nínú wọn bá wa change ẹ̀kọ́ jẹ́ tọ́da bá wa yí ọkàn wọn torí pé ọkàn mẹ́ẹ̀dá bayna usba'in min asabi ar-rahman láàrin ọmọ kan náà ọba méjì ni yaqlibuha kayfa sha ńgbà tó wá rí bẹ́ẹ̀ ìwọ lọ bá wa yí gbogbo ẹ̀ sí dáadáa àwọn afitítóbi eré àfibìọ́ nílùú Ògbómọ̀ṣọ́ wa yìí náà àlékún dáadáa sí fún wa ìwọ Ọlọ́run ọba gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ní kò sínú lórí ẹni tó jẹ́ olórí fún wa náà Ọlọ́run dákun bá wa rọ̀ wọ́n nú títóbi eré láfibìọ́ ya Rabbal alamin ṣe ìdáyà fún gbogbo wa ṣe wá lóṣooṣù ọ̀wọ̀ kan náà ya Rabbal alamin ibi tí rè wá wà nù ibi tí lọ síwájú wá wà nù wallah èyí tí ò bá dá tí ẹ sẹ́sì yọ hàn èyí tó bá sì dá náà ọ hàn ìdí inú tó fi wá jẹ́ pé atọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba náà ọba tó ní gbogbo agbára lọ́dọ̀ kó sàlékún dáadáa fún wa sallu wa sallimu ala khayri khalqillahi ajma'in laqad amarana Allahu tabaraka wa ta'ala bidhalika fi muhkami tanzilihi faqala azza min qa'il inna Allaha wa malaikatahu yusalluna ala an-nabiy ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima Allahumma a'izz al-islam wal muslimin Allahumma a'izz al-islam wal muslimin Allahumma a'izz al-islam wal muslimin fi Ogbomoso wa adhill